òrìṣà èèpà, òrìṣà ńlá, ojúbà rẹ o, ọ̀sẹ̀rẹ̀ bàbọ̀, ojúbà rẹ. Orúkọ wa ò yí padà, àwa la jẹ́ ńlá, ọmọ Ọbàtálá. Bẹ́ẹ̀ bá rájá abẹ́rẹ́ ewúrẹ́, gbogbo rẹ̀ ló ti di ọlọ́bàtálá. Nǹkan ayọ̀ ni o, ẹ má ṣì mí gbọ́. Tẹ́ bá wá bí àwọn ọlọ́bàtálá léèrè pé kí lẹ lè sọ nípa Ọbàtálá, wọ́n á ní bàbá arúgbó tó ń gun ẹṣin. Ọbàtálá yín ò ní iṣẹ́ mi àfi kó gun ẹṣin. Ẹ jẹ́ kí n sọ àwọn nǹkan t'Ọbàtálá ń ṣe fún yín. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Ọbàtálá lọ bá gbogbo òrìṣà. Mo ní Ọbàtálá ló dá gbogbo òrìṣà. Mo ní láyé àtijọ́ tó bá máa tẹfá fún yàn, ọlọ́bàtálá máa wà ńbẹ̀. Àwọn babaláwo ní ẹni bá dán rẹ̀ wò láṣàlẹ̀ ni ò ní lọ́jọ́ méje lókè èèpẹ̀, ó jáde láyé. Mi ò tẹ́tì yẹn ò mọ̀ sàn tó máa ṣẹlẹ̀ fún ẹ. Mi ò ráyè wèrè o, mi ò ráyè wèrè. Ká gbìyànjú ti sẹ́gbẹ̀ẹ́ kan. Púpọ̀ nínú wa rò pé àwọn òrìṣà ti parun. Òrìṣà kankan ò parun. Ọ̀gbẹ́ mímú afẹ́ ló ń jẹ mọ́ bọ̀, olùfẹ́ ló ń jẹ lẹ́ẹ̀kan. Àwọn òrìṣà wọn ò parun. Iye òrìṣà tó ṣì wà nígbà yẹn náà ló ṣì wà nísìnyí. Ọbàtálá, ọba tààsà, ọba takuntakun nínú ọjà àgbáyé tó kọ́ àwọn òrìṣà sọ́wọ́ ló ń fi wọ́n tayò bó ṣe wù. Ó lè ní ìwọ lọ gbá wíńgì wọ sáré lọ́lú ọba, kó wá padà wá máa mọ iyì ẹ. Ara àwọn nǹkan t'Ọbàtálá ń ṣe nìyẹn. Now, mo sọ àwọn kan rò pé àwọn òrìṣà ti parun. Òrìṣà kankan ò parun o. Òrìṣà kóòṣà kan kò parun. Àwọn tó ń bọ wọ́n ló parun. According to the law of physics, matter is neither created nor destroyed. Òrìṣà kankan ò parun. Níbo wá láwọn òrìṣà yìí wà? Wọ́n wà lọ́dọ̀ Ọbàtálá. Ẹ wo, mo kọ pé kò sóòṣà kan tá a lè yí dìde. Níwọ̀nba ìgbà t'Ọbàtálá bá ṣì ń bẹ, kò sóòṣà tá a lè yí dìde. Tẹ bá fẹ́ mú òòṣà tí wọ́n ń bọ nínú ìdílé yín, ẹ lè jí dìde. Ẹ lọ wo oríkì àwọn ìdílé. Inú oríkì yẹn wọ́n máa ń sọ orúkọ àwọn òòṣà ìdílé wọn síbẹ̀. Irú orí ìdílé tiwa ń sìn yìí, àwa lọ mọ Àgbódèrè. Àgbódèrè làwa ń bọ ìdílé wa. Ejò lọ̀gbọ̀dọ̀, ejò tí ń pa nílé, ejò tí ń ṣọdẹ ẹranko míì, òun làwa ń bọ ìdílé wa. Mo ń bọ̀ o, èmi ń bọ̀. Ọbàtálá jẹ́ ti sọ àwọn nǹkan tí màá fi ṣe òòṣà yìí. Ṣùgbọ́n àwọn òòṣà tí mo fẹ́ ṣe pọ̀, kò tí ì kan ọ̀dọ̀ tiẹ̀ ni. Òyìn ò ní pé kí n má bọ̀, bọ́ fún oúnjẹ. Mo sọ pé òrìṣà oríkì wà. Àwọn èèyàn kan ní òrìṣà oríkì wà. Òrìṣà tó yẹ pé tó bá fẹ́ mọ oríkì ìdílé yín, kí ló nídìí? Orúkọ ẹ, orúkọ ìyá ẹ. Ọmọ ìlú bo ní ẹ, ibo ló forí ẹ sọlẹ̀ sí? Ibo ni ìran yín ti bẹ̀rẹ̀? Òrìṣà oríkì, ó máa wó oríkì yín jáde, á wà jáde. Iṣẹ́ ti ẹ nìyẹn. Now, mo ń sọ pé báwo la ṣe máa jí àwọn òòṣà tó ti parun, báwo la ṣe máa jí dìde. Tó bá mọ oríkì yín dáadáa, nínú oríkì yín wàá mọ orúkọ òòṣà, wàá mọ orúkọ òòṣà tí wọ́n ń bọ nínú ìdílé yín, nínú oríkì yín. Tó bá ti mọ òòṣà tí wọ́n ń bọ nínú ìdílé yín, nínú oríkì yín, ó ti pass step 1. Step 2, wàá wá lọ sọ́dọ̀ Ọbàtálá. Wàá rọ̀ kó tọ́ ẹ sọ́nà. T'Ọbàtálá bá ti fàṣẹ sí, nǹkan tẹ́ ẹ máa ṣe kékeré ni. Ẹ máa lọ wá ṣìgìdì.
àbí ère bó tiẹ̀ jẹ́ igi náà ni igi tí wọ́n ti gbẹ́ léèrè ẹ wá wá Ọlọ́bàtálá lọ. À ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà tó ti parun. Mo ti sọ pé kẹ́ ẹ wá oríkì yín lọ. Inú oríkì yín wọ́n máa sọ̀rọ̀ nípa òrìṣà ìdílé yín fún yín nínú oríkì yín. Ẹ bá ti wá ère tí wọ́n ti gbẹ́ lọ, ẹ wá wá Ọlọ́bàtálá lọ. Ọlọ́bàtálá ó máa wá mú ère yẹn á tọ̀ Ọbàtálá lọ. Ọbàtálá ló máa wá sọ àwọn nǹkan tó máa ṣe tó máa fi activate òòṣà yẹn, ère yẹn. Ọbàtálá ló máa kọ́ bó ṣe máa activate ẹni yẹn náà, bó ṣe máa ṣe initiation, bó ṣe máa ṣe òòṣà yẹn fún àwọn tó ní ìdílé yẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Ọbàtálá ló dá gbogbo òrìṣà. Kọ́kọ́rọ́ gbogbo òrìṣà ọwọ́ ẹ̀ ló wà. Kò sí nǹkan tó ń jẹ́ pé òòṣà kan parun. Òòṣà kan kò parun. Wọ́n wà níbi tán àwọn fọwọ́ lẹ́rán. Ṣèbẹ́yìn ilẹ̀ náà ẹ̀fẹ́ wọn mọ́. Àwọn tó ń bọ wọ́n ti kú. Kò jẹ́ sóòṣà téèyàn ò ní lè jí dìde níwọ̀n ìgbà t'Ọbàtálá bá ṣì wà. Ẹ lọ wá ère kẹ́ ẹ tọ̀ àwọn Ọlọ́bàtálá lọ. Wọ́n máa kàn s'Ọbàtálá gbogbo àwọn nǹkan ètùtù, nǹkan ẹbọ tó ṣàyàn á fi wọnú ère yẹn. Wọ́n máa ṣe fún yín. Wọ́n á jẹ́ wá ṣẹ́ òòṣà yẹn. Wọ́n á wá ṣẹ́ fún yín. Kódà gan bó bá wọ Gbódù lẹ́yìn tó kúrò ní Gbódù tífẹ́ kò gbé bọ́dì, tó bá jẹ́ pé Ifá ọ̀ríjínà ni wọ́n ṣẹ́ fún ẹ lẹ́yìn tó kúrò ní Gbódù tífá yẹn wá ń ṣe tó tiẹ̀ mọ̀ bóyá Ifá yẹn nǹkan tó kéré ni, wàá lọ bọ Bàtálá fún Ifá yẹn ni. Tó bá bọ Bàtálá fún kó tó pé 21 days Ifá yẹn máa fọhùn tààrà. That is because Ọbàtálá ló dá gbogbo òòṣà. Kọ́kọ́rọ́ gbogbo àwọn òòṣà ọwọ́ ẹ̀ ló wà. Kò jẹ́ sóòṣà kan tó fẹ́ tó bá ti lọ bọ́ Bàtálá bó ṣe máa ṣẹ́ òòṣà yẹn, bó ṣe máa tú, bó ṣe máa dì, ó máa kọ́ ẹ. Ṣùgbọ́n àwọn tó ń pera l'Ọlọ́bàtálá wọn ò tiẹ̀ mọṣẹ́ t'Ọbàtálá ń ṣe, wọn ò mọyì ẹ̀. Ẹlòmíín jọ Bàtálá wá rò pé Ifá gan tún ga jọ Bàtálá lọ. Confusion, wọn dàrú. Ẹlòmíín àpẹẹrẹ ní ẹfún tó sìn Ifá dárí. Kò tiẹ̀ mọ̀ bóyá Ifá ni kóun ṣe ni àbí ó kàn fi pé gbogbo èèyàn ń ṣe Ifá kóun dẹ̀ tẹ̀lé Ifá lọ. Ọlọ́bàtálá lè ní o, èmi ò kì í ṣọmọ àlè Ọbàtálá. Ọlọ́bàtálá ni mí, I confirm Ọbàtálá person. Òyìn ò túmọ̀ sí pé mi ì láwọn òòṣà tó kù, ṣùgbọ́n èmi ń represent Ọbàtálá ni. Torí pé kí ni Ọbàtálá lórí is the boss. Báwo mo ṣe máa fọ Ọbàtálá sílẹ̀ tí màá máa tẹ̀lé àwọn òòṣà tó kù? Àwọn pé ẹni lẹ́rú ló lẹ́rù. Tí n bá ti lè tẹ̀lé Ọbàtálá àwọn òòṣà tó kù ìwọ̀nba bíntín ni. Òun ló fi rọrùn fún mi láti lè láwọn òòṣà tó pọ̀. Bẹ́ẹ̀ ti mọ̀ Ṣàngó mi ń bọ̀, Ṣàngó Olúkòso mi ń bọ̀, ẹ wo òkè Ṣàngó ń bọ̀, ó ń bọ̀ lọ́dọ̀ Ajé ńlá ọmọ Ọbàtálá. Tó o bá rí i pé fídíò yìí ó láìkí ẹ̀ torí àwọn nǹkan òtítọ́ kan tó wà níbẹ̀ àbó mìíràn, ṣí ẹ yẹ káwọn èèyàn mọ̀ òótọ́ pé Ọbàtálá òun lọ́ba òrìṣà. Orúkọ mi ò yí padà, àwa l'Ajé ńlá ọmọ Ọbàtálá. Ire.